Ó mà ti di woro sí woro láàrin Portable àti Olamide o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán. Lórí ìkànnì King Fax TV tá a ti ń mú àwọn update wá fún yín. Ẹ ṣe wá láǹfààní, kẹ́ share, kẹ́ like post wa. Kẹ́ ẹ ṣe kíni? Kẹ́ ẹ comment. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Portable àti Olamide o. Gbajúgbajà olórin ìyẹn hip hop singer Portable àti Olamide o. Eléyìí mà nágbára kẹ̀. Fọ́nrán kan la rí níbi tí wèrè olórin ìyẹn Portable ti ń ṣe wàhálà rẹ̀ o. Báyìí ni Portable ṣe ń ṣàlàyé lórí fọ́nrán èyí tó wà lórí ayélujára tó ń sọ nípa Olamide Baddo wípé Baddo ò ṣe dáadáa sí òun rárá o. Ní pé ohun tí Baddo ṣe ó burú jáì látàrí kọ́nsáàtì kan tí Olamide Baddo ń ṣe lókè òkun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin hip hop ní wà ń bẹ̀. Àwọn bíi Àṣàkẹ́, àwọn bíi Seyi vibe, àwọn bíi Bellas Muda àti àwọn olórin hip hop ní wọ́n ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ló wá mú wèrè olórin Portable jáde síta o láti fárígá láti sọ̀rọ̀ wípé èyí tí Olamide Baddo ṣe ò dáa rárá o. Kí ló dé? Ṣé òun ò kí ń ṣe èèyàn ni? Wípé àwọn jọ kan ní zazu kan papọ̀ nígbà náà. Ìyẹn tẹ́ ẹ bá rántí dáadáa. Báyìí ni Portable ọmọ Lálọ́mí wèrè olórin ṣe ń sọ wípé kò sẹ́ni tó mọ Olamide o tí ìbá ń ṣe wípé orin zazu tí wọ́n jọ kọ papọ̀. Òun ló tún jẹ́ kí Olamide Baddo tún wà ní orí ayélujára. Báyìí ni Portable ọmọ Lálọ́mí tún ṣe ń ṣàlàyé wípé fídíò zazu táwọn jọ ṣe papọ̀ pẹ̀lú Olamide, ó ní Olamide ò jọ ya fídíò papọ̀ pẹ̀lú òun o. Ó ní ṣe ni wọ́n sẹ́ndì fídíò tí Olamide yà ni wọ́n sẹ́ndì ẹ̀ sóhun. Àwọn ò fojú rojú nínú fídíò náà. Ó ní èyí burú jáì wípé ṣé òun ò kí wá ń ṣe èèyàn ni àbí òun ò kí ń ṣe ẹni tí ó ń fara kàn àbí ẹni tí èèyàn lè wà pẹ̀lú. Ó ní eléyìí burú. Ó ní ó tún ní ètò tí ó ń ṣe lókè òkun nípa orin wípé kò pé òun pé kóun wá àbí kóun wá kọrin ní. Ọ̀rọ̀ tí Portable sọ yìí ló wá mú àwọn ènìyàn láti máa sọ̀rọ̀ wípé Portable jẹ́ aláìmoore èèyàn, wípé oníwàhálà oníjàgídíjàgan ni Portable, wípé àwọn ìwà tí Portable ń wù yìí wípé àwọn ènìyàn ò ní fẹ́ ràn án lọ́wọ́ o. Wọ́n ní ìwà yìí burú jáì fún pé àwọn èèyàn tí ó ń ràn ẹ́ lọ́wọ́ wá máa bú wọn lórí ayélujára. Wọ́n ní ìwà tí Portable yìí wù yìí ó kù díẹ̀ káàtó. Ẹ̀yin alára wa, èyí tí Portable yìí wá wù ṣó dáa bí ò dáa. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn sọ wípé ìwà tí Olamide Baddo náà wù ò dáa. Ìwà àti ènìyàn jọ kọrin papọ̀. Ó wá dìgbà tí ó ní àwọn ètò kan lókè òkun. Ó pe àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ mìíràn ṣùgbọ́n ó pe òun wípé èèyàn ṣáà ni òun náà. Èyí mà ga jù. Ẹ̀yin alára wa, ṣé wà tí Portable yìí wù ṣó dáa bí ò dáa? Tàbí ìwà tí Olamide Baddo náà wù ṣó dáa bí ò dáa? Ẹ já fi sábẹ́ comment section. A ní ṣoore ṣe o. Ẹ má gbàgbé, ẹ follow, kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni? Kẹ́ ẹ share. Don't forget to follow the follow button tàbí kẹ́ ẹ subscribe. Ire o.